bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n já sí pé wọ́n kórìíra wa nítorí ipa ń sòdodo ó lè já sí pé látara pọ́rọ̀ wa yẹn ò yé wọn àgbọ́yé wa ò jọra bẹ́ẹ̀ ọlọ́run ti parí ẹ̀ fún wa náà Al-Qur'ani pé huwa a'lamu bimani ittaqa ọlọ́run lọ́ba tó mẹni tó bẹ̀rù ẹ̀ púpọ̀ jù ọlọ́run dákun jẹ́ pẹ̀lú àwọn tí ó wà nínú àwọn tí ó mọ bẹ̀rù ọlọ́run bá wa ṣe dáadáa fáwọn náà mọ́ bá dáadáa tí wọ́n náà jẹ́ tọ́ra àwọn náà ń rí i pé táwọn ń sọ òdodo ni àwọn náà sì ń rí i pé tá à ń sọ òdodo ni táwa lókù tí ó wà dájọ́ rẹ̀ ẹni tí ó dájọ́ rẹ̀ náà ni Ar-Rahmanu 'ala al-'arshi istawa òun náà lọ́ba tí ò ṣe é júwe fẹ́ nìkankan torí pé huwa ahkamul hakimin èèyàn gbọ́dọ̀ máa mọ̀ yẹn pé tí ń bá dọ́dọ̀ ọlọ́run ní tí mò ń wí tọ́lọ́run bá ní kò rí bẹ́ẹ̀ ńkọ́ àbí tí ń bá dọ́dọ̀ rẹ̀ tó bá ní tọ́ta mi ń wí yẹn lórí ńkọ́ léyìn ó ṣe gbọ́dọ̀ jà àjàdíjú la ṣe báwọn àáfàá dáadáa tí wọ́n ti kọjá lọ ka immatil arba'a tí wọ́n lé náà tó dálẹ̀ fún wa tí wọ́n pé al-imam Abu Hanifa rahmatullahi ta'ala alayhi wọ́n dìídì sọ ni wọ́n ní haramun ala man lam ya'rifu dalili an yuftiya bi kalami èèwọ̀ ni fẹ́nìkan láti máa lo ọ̀rọ̀ èmi Abu Hanifa láti máa fi dájọ́ ẹ̀sìn tí ó mọ ẹ̀rí kan tó di ọ̀rọ̀ náà mọ́lẹ̀ so ṣẹ́mọ̀ wọ́n lè jẹ́ kó yé wa wípé nahnu qawmun wọ́n lé ẹ̀dá kan làwa náà naqulu al-qawla al-yawm tí yẹ pé òní tílẹ̀ rẹ̀ mọ̀ yìí ọ̀rọ̀ ń bẹ á sọ thumma narji'u anhu gadan ó lè dọ̀la ká tún ṣẹ́rí kú ń bẹ̀ ká tún rí i pé ọ̀rọ̀ kan ń bẹ tó dájú ọ̀rọ̀ yẹn lọ tá a tún sọ pé yìí ń kọ́ la tún sọ mọ́ bọ́lọ̀ ń ṣe dá ọmọ ènìyàn nìyẹn àwọn tí wọ́n gbọ́n tí wọ́n súnmọ́ àsìkò tó dáa jù téèyàn máa ń lò tọkàn rẹ̀ ó balẹ̀ pẹ̀lú Ọlọ́run ọkàn wọn ò tún wá balẹ̀ ni wọ́n tún ń sọ irú eléyìí so bẹ́ẹ̀ náà ni al-Imam Malik radiyallahu ta'ala anhu làwọn náà sọ wípé so àwọn náà jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ tí wọn náà wọ́n jẹ́ kó yé wa yìí pé fanzuru fi kitabi aw fanzuru fi ra'yi bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ kan tí mo sọ ẹ̀yin náà ẹ wò làákàyè ẹ wò ronú tí mo mú wá wọ́n ní fa kullu ma wafaqa al-kitaba wa sunna fakhudhu èyí tẹ́ bá rí pé ó ṣe déédéé al-Qur'an tó ṣe déédéé ìmọ̀nà ànábì ní kẹ́ gbà ń bẹ̀ wa kullu ma lam yuwafiq èyí tí ò bá bá mú fatruku ẹ sọnù sẹ́gbẹ̀ẹ́ kan ìyẹn ló fi já sí pé ẹnìkan ò gbọdọ̀ wá dúró kó máa ṣe dandan pé hadha ma qala al-imam Malik hadha ra'yu al-imam Malik hadha ma alayhi al-imam Malik rárá o torí pé al-imam Malik laysa huwa an-nabiyyu al-mursal kìí ṣe òun lànàbì tọ́lọ́run bá rán sí wa òun jẹ́ nìkan tó gbìyànjú ni tá a bá rí gbìyànjú rẹ̀ tó bá da á gbà tó Ọlọ́run ò dá wọn lẹ́ni tí ò lè ṣàṣìṣe tàbí kó kù díẹ̀ káàtó bọ́lọ̀ ti dá gbogbo ẹ̀dá nìyẹn atal anbiya níbi àwọn ànábì Ọlọ́run wọ́n máa ń ṣe mistake Ọlọ́run máa tún wọn ṣe ni wáyé lọ́lọ́run máa fi gbé wọn ró kọ́lọ́run bá wa ṣàlékún dáadáa fún gbogbo wọn. bákan náà al-imam ash-Shafi'i imam Malik ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọ́n jẹ́ kó yọ pé innama ana basharun abara ẹ̀dẹ́ ènìyàn ni mi ò èèyàn ni mi ò ukhti'u wa usibu tèmi náà máa ṣìwí tí máa ṣàṣìṣe máa sì máa sọ̀rọ̀ tí ó máa bọ́ sójú ẹ̀ hadha al-imam Malik innama ana basharun ẹ̀dẹ́ èèyàn lèmi náà usibu èmi á máa sọ̀rọ̀ yóò máa bọ́ sójú ẹ̀ wa ukhti èmi á sì máa sọ̀rọ̀ tí ò ní bọ́ sójú ẹ̀ fanzuru fi ra'yi bẹ́ẹ̀ bá wá rọ̀rọ̀ mi ẹ yẹ̀ wò fa kullu ma wafaqa al-kitaba wa sunna fakhudhu èyí tó bá níbàámu pẹ̀lú tọ́lọ́run bẹ̀ ní kẹ́ ẹ gbà tó bá ṣe yé ta nẹ́bì ní kẹ́ ẹ mú èyí tó bá ti wá yàtọ̀ fatruku ẹ sọnù kẹ́ ẹ tiẹ̀ gbà bẹ́ẹ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ rárá. al-imam Shafi'i rahmatullahi ta'ala alayhi nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n ní ajma'a al-muslimuna ala anna man istabana lahu sunnatun an rasulillahi sallallahu alayhi wa sallam fala yahillu lahu an yada'aha li ghayri. so al-imam Shafi'i wọ́n ló ti ẹnu àwọn mùsùlùmí táwọn bá ń wájú tó lọ ṣáájú àwọn gbogbo wọn lẹ́nu wọn kò lórí wípé gbogbo ẹni tọ́rọ̀ kan bá clear sí tó sì hàn sí torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ ànábì ló ti wá bọ́lọ́n ti gbé ilé lọ́wọ́ rẹ̀ yìí kò tún lẹ́tọ̀ọ́ fẹ́ni yẹn kó sọ ọ̀rọ̀ náà lẹ̀ fún ọ̀rọ̀ tẹ́nìkan bá sọ kò lẹ́tọ̀ọ́ fẹ́ni náà so wọ́n gbà yí pé idha sahha al-hadithu fa huwa mash'abi tọ́rọ̀ bá ti lálàáfíà ibi táwa náà wà nìyẹn. wal imam Ahmad ibn Hanbal rahmatullahi ta'ala alayhi nígbà àwọn dé àwọn tí ẹ̀ fọ́gi mẹ́lẹ̀ pátápátá ni wọ́n fọ́gi mẹ́lẹ̀ pátápátá ni wọ́n ní nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ al-imam Malik Ahmad ibn Hanbal rahmatullahi ta'ala alayhi
nígbà táwọn fẹ́ contribute tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tiwọn ní tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní pé wọ́n ní la tuqallidni masha Allah wọ́n ní la tuqallidni kí là ń pè ní taqlid má sọ pé gbogbo ohun tí mo bá ti wí ò gbà bẹ́ẹ̀ ò ní yẹ̀ wò la tuqallidni má sọ mí dẹni tó sọ di wípé tó bá ti wí kíní kan àtún ní yẹ̀ wò mọ́ la malikan má sọ máàlìkù náà má sọ máàlìkì dàbá ni wala shafi'iyyan má sọ Shafi'i di authority rẹ wala al-Awza'i wala ath-Thawri fakhudhu min haythu akhadhu al-hadith ibi tí wọ́n ti mú ọ̀rọ̀ ní kí wọ́n náà ti lọ mú tó bá yẹ pé wọ́n mú nínú Kùránì wọ́n náà lọ wò nínú Al-Qur'an tó bá yẹ pé wọ́n mú nínú hadith lọ́wọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ni kò gbà tí ò bá rí bẹ́ẹ̀ má gba ọ̀rọ̀ wọn wọlé so báwọn àfáà yìí ti rí nìyẹn tí wọ́n gbé wa kalẹ̀ wọ́n sì ṣe dáadáa so débi pé al-Imam Ahmad wọ́n ní la tuqallidanna la tuqallidu dinakum rijala ẹ má sọ ẹ̀sìn yín pọ̀ máwọn ènìyàn kan tẹ́wàá ní Málìkì kíní kan Ṣáfi'í Hanbali kankan amú ilé ìwà bẹ́ẹ̀ láti máa fi mọ̀ wípé ńgbà náà Muhammad sallallahu alaihi wasallam tó wá jẹ́ ọ̀gá wọn tí wọ́n mú mímọ̀ lọ́dọ̀ rẹ̀ tóun náà wá fẹ́ sọ̀rọ̀ àṣẹ gbogbo tí wọ́n wí yẹn náà wọ́n kọ́ lára náà Muhammad sallallahu alaihi wasallam ọ̀gá náà wá jẹ́ kó yé wípé ana basharun ẹ̀dẹ́ èèyàn lèmi náà o ukhti'u wa usibu èmi náà máa sọ̀rọ̀ tí ó bọ́ sójú ẹ̀ èmi náà sì máa sọ̀rọ̀ tí ò ní bọ́ sójú ẹ̀ gbọ́gá náà ti wínú ọ̀gá wa ní fama qultu lakum minallahi fa huwa haqqun èyí tí bá wá wí fún yín tó tọ̀dọ̀ Ọlọ́run wá akúlé yín ni o fama qultu lakum min nafsi àmì èyí tí ń bá sọ fún yín látọ̀dọ̀ ara mi tó yẹ pé ìrònú mi látẹ̀mí mi kìí ṣe pọ́lọ́hun ló sọ fún mi innama ana basharun ẹ̀dẹ́ èèyàn ni mi ò gbọ́ àná Muhammad sallallahu sẹ́ ó ní ma qultu lakum minallahi fa huwa haqqun yaani al-wahyu in tí ń bá sọ fún yín pé Ọlọ́run ló wá látọ̀dọ̀ rẹ̀ tí ń jẹ́ wáyí òdodo ni kò níyèméjì nù àmọ́ ma qultu lakum min nafsi èyí tí ń bá sọ fún yín látọ̀dọ̀ ara tèmi innama ana basharu ẹ̀dẹ́ èèyàn ni mí o ẹ̀dẹ́ èèyàn ni mí o so ìyẹn ló fi gbé wa lọ bí pé antum a'lam bi shuhuni dunyakum bọ́rọ̀ dàgbà sókè ilé ayé ó ti náà rí ẹ̀yin lẹ́ padà mọ́ jù àmọ́ tí ń bá sọ kíní kan fún yín lọ́dọ̀ Ọlọ́run ẹ má ṣe iyèméjì sí o àmì èyí tó bá wá látọ̀dọ̀ tèmi innama ana basharu léyìí tánàbí ń jẹ́ kó yé wa pé bọ́rọ̀ kan bá wá látọ̀ òun tòun ni ó lè rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ àmọ́ tó bá wá látọ̀dọ̀ Ọlọ́run kò sí tó lè yẹ tá bá lọ wo al-Qur'an nínú súratu Saba yìí bí àyà 50 àárí àyà tó sọrú nǹkan yìí ń bẹ tọ́lọ́run dìídì ní ìrẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam sọ fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ fún wa ń bẹ̀ wípé kúl ìrẹ́ ànábì sọ fún wọn pé indolaltu tí ń bá ṣe mistéèkì kó lè mọ̀ pé ànábì náà ẹ̀dá Ọlọ́run ni òun náà lè ṣe mistéèkì tọ́lọ́run dìídì sọ pé kúl innama ana basharun mithlukum ẹ̀dá bíi tiyín lèmi náà sọ fún wọn yuha ilayya wọ́n máa ń mí ọ̀rọ̀ sínú làákàyè mi sínú ẹ̀mí mi ni wọ́n máa ń sọ̀rọ̀ fún mi ni ọ̀rọ̀ tí ń bá sọ fún yín yẹn ní máa ń jẹ́ kémi yàtọ̀ sí yín torí pé wọ́n mú ọ̀rọ̀ yẹn wá ni kìí ṣe pé mo wí bẹ́yìn tí ń wí al-Qur'anu lélẹ̀ ó ní ìrẹ́ ànábì kúl sọ fún wọn pé in dalaltu tí ń bá ṣe mistéèkì tí mo sọ̀rọ̀ kan tọ́rọ̀ náà tó wá jẹ́ mistéèkì tí ò rí bẹ́ẹ̀ fa innama adillu ala nafsi èmi lè mí ṣàṣìṣe yẹn lọ́dọ̀ ara mi torí pé tá a bá sọ ń gbà mí pé alukurani nìkan ni ò ní iyèméjì gbogbo ń tà ń pè ní ahadíìfù yẹn èèyàn lè ṣe iyèméjì sí Ọlọ́run sọ pé Ọlọ́run ní ń sọ̀rọ̀ kì í ṣe ànábì mọ́ indolaltu tèmi ànábì bá ṣàṣìṣe ọ̀rọ̀ kan
fa innama adillu ala nafsi èmi ni mo wí àṣìṣe wọn ò kìí ṣe pọ́lọ́run ló bá mi sọ bẹ́ẹ̀ o wa in ihtadaytu àmọ́ gbogbo ń tẹ́ ẹ bá rí tí mo bá sọ tó bọ́ sójú mọ̀nà fabima yuhiya ilayya rabbi ọlọ́run mi ló fi yẹn ránṣẹ́ sí mi kí ló sì fà á Ànábì rí pé wọ́n ń ṣí ẹyìn tí wọ́n ń yọ epo lára rẹ̀ ó lọ dá sí tí èé ṣe ìtọ́lọ́run ọba pè lọ́nà rẹ̀ òun kàn wó pé èé ṣe tẹ́ ẹ̀ ṣe báyìí wọ́n wá ní táwọn bá ṣe bẹ́ẹ̀ kò lè mú nǹkan wà ló ń bá èmi lérò pé tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ làwọn bá ọgbà ń gbọ́ ọjà Ànábì ló sọ ni wọ́n bá ṣe bẹ́ẹ̀ ní ò bá mú rìsọ́ọ̀tì wá ni wọ́n bá lọ sọ wọ́n ní innama ana basharun ẹ̀dá lèmi náà o in tó bá wá látọ̀dọ̀ Ọlọ́run òun lè ṣe iyèméjì sí o ṣe rí n tí n bá wí lọ́dọ̀ ara mi èmi lèmi wí ó lè má rí bẹ́ẹ̀ èmi náà rò bẹ́ẹ̀ ni Ànábì ò sọ pé torí pé òun Ànábì Ọlọ́run kó wá máa wá àlùmọ̀kọ́rọ́ yìí kan torọ́ Ọlọ́run ọba rí lólódodo ó sì mọ̀ pẹ́ni tó ṣe é fọkàn tán ni tọ́lọ́run fi gbéṣẹ́ lé lọ́wọ́ Al-Qur'anu lélẹ̀ tọ́lọ́run ọba fi bá wa sọ̀rọ̀ pé Al-Qur'ani nìkan lèyìn ò lè ṣe iyèméjì sí káwá lẹ́nìkan ṣe iyèméjì sádìsù kan àbó ṣe iyèméjì sí kíní kan káwá sọ́dọ̀ dáràn tàbí ká sọ́dọ̀ lórí ibú tá a bá sọ bẹ́ẹ̀ kí la fẹ́ sọ nípa àwọn àfáà tí wọ́n gbé uslubu tasihih wa tad'if lil ahadith kalẹ̀ àwọn tí wọ́n ń gbọ́rọ̀ àti wọ́n gbé ilé da'ifun tí wọ́n lélẹ̀ sọ ihun èyí sì tí wọ́n kan mọ́ gbà á táwọn gbé kalẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fún ní àwọn sílsílà kan pé rárá a ní tá a máa wò ṣẹ́niyẹn ṣó lódodo ọ̀rọ̀ ni ṣẹ́niyẹn ṣó lóòótọ́ ni ṣẹ́niyẹn ṣó ní fíkọ̀ tó fi wá gbé àwọn ilé ìmọ̀ọ́dọ́ torí pé wọ́n fẹ́ sọnù torí pé Ànábì sàlám ti jẹ́ kó yé wa yí pé la takutubu anni ẹ gbọ́dọ̀ kọ kalẹ̀ anni nípa èmi Ànábì àbí kíní kan tẹ́ gbọ́ lọ́dọ̀ mi siwal Qur'an tó bá yàtọ̀ sí Al-Qur'an faman kataba siwal Qur'an falyam béèyàn bá sì kọ nǹkan míì tó yàtọ̀ sí Al-Qur'an kó lọ parẹ́ gbogbo àwọn sọ̀hábà tí wọ́n kọ nǹkan kalẹ̀ ńjọ́ náà lórí Abubakar Umar Usman gbogbo wọn ni wọ́n parẹ́ dórí Abubakar àbàbí Abu Hurairah radiyallahu ta'ala gbogbo wọn ni wọ́n parẹ́ Ànábì lóhun ò fẹ́ rí bẹ́ẹ̀ nìkan kọ nǹkan kan lẹ̀ yàtọ̀ sí Al-Qur'an táwọn àfẹ́ẹ̀sì ó bá wá fẹ́ sọ̀rọ̀ wọ́n á lànàbì sọ bẹ́ẹ̀ ńgbà náà torí pé ó ń páyà kálukùránì mọ́ lọ dàpọ̀ mọ́ hadith rárá o ọ̀rọ̀ Ànábì kọjá bẹ́ẹ̀ Ọlọ́run dídì fún lẹ́bùn ní pé sanuqri'uka fala tansa a máa nù ọ́ tó ní gbàgbé illa ma sha Allahu kò sì ní yí padà ní bá a ti wí yẹn kọjá kó mọ̀ ẹja sí pé ò ní gbàgbé yẹn náà ni torí òun yàtọ̀ sí pé ìlà ń yàṣà ìlà máa ṣá Allah nǹkan mi ò ní ṣẹlẹ̀ sí wa Ànábì kọjá bólúwa mi ti fẹ́hùn náà ọ̀rọ̀ pé yóò gbàgbé àyà kan àbí yóò gbàgbé kíní kan àṣẹ ni látọ̀dọ̀ ọba rẹ̀ ọba mi nù ni sanuqri'uka fala tansa a máa nù ọ́ ò sì ní gbàgbé ìlà ò ní gbàgbé ìlà máa ṣá Allah nǹkan mi ò sì ní ṣẹlẹ̀ sí ọ kọjá pé bọ́ba rẹ ti fẹ́ yẹn gangan pé ò ní gbàgbé yẹn náà ló ní gbàgbé ká lè mọ pàtàkì Al-Qur'an pé kì í ṣe ìwé kan tá a mọ lẹ́ni ní ìsìn àmọ́ pàtàkì Al-Qur'an mọ́ kò fálù mọ́ débi pé àwa bẹ̀rẹ̀ sí ní lo ọ̀rọ̀ àwọn ahadith láti fi tú Al-Qur'an kúrò níbi ìtumọ̀ rẹ̀ ti rí sí ìtumọ̀ tí Ọlọ́run ò fún